tí Buhari lọ àwọn kan sunkún ni pé táwọn bàjẹ́ torí pé láyé Buhari lọ́lọ́ ń ṣògo fáwọn. Bíjọba kan ṣe ń wọlé bó ṣe ń mú dáadáa tiẹ̀ wá ni ọmọ mú àìdá náà wá. Ọmọ Nàìjíríà náà wà kún fàdúrà. Ẹni pé mo sọ 2022 yẹn ní December wípé 2023 tó ń bọ̀. Nǹkan sì ń bọ̀ wá lé oúnjẹ ògbé ọ̀wọ́n kódà ìpànìyàn ò ní dákẹ́. Ṣùgbọ́n ẹni tí Ọlọ́run bá fẹ́ á fi àánú làjá. Méjì sì máa jà ó máa gbé ọ̀pọ̀lọpọ̀ alágbà yín náà wo yẹn ẹ̀mí tó ti lọ ní orílẹ̀-èdè ní 2023. Ilé wáyà ń wá wàwí asán. Kódà láìpẹ́ yìí, nǹkan bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn ni mo rí ààrẹ wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Oríta ibi tí mo ti rí wọn, wọ́n jókòó, wọ́n wá wọ singlet, wọ́n wọ boxer. Àwọn mẹ́ta ló wà pẹ̀lú wọn. Àwọn mẹ́ta ló wà pẹ̀lú wọn. Wọ́n wá ronú. Ibẹ̀ ni ẹ ti gbé ìran yẹn lọ. Alore TV. Alore TV. Orúkọ mi ni Zikrullah Oyètádé Asifa tí gbogbo ayé mọ̀ sí Tádé Asifa. Bàbá bí ọ̀rọ̀ Nàìjíríà. Bàbá ó yẹ ẹ sọ. Àbọ̀ kan ṣoṣo ni Olúwa. Bàbá bí ọ̀rọ̀ ṣe tún. Akọ̀ròyìn tí Ọlọ́run fi iṣẹ́ rán lásìkò yìí. Bàbá lẹ́nu lọ́wọ́lọ́wọ́ yìí oríṣiríṣi ni ó ṣẹlẹ̀ ní Nàìjíríà. Ṣáájú àsìkò náà ni a ti kọ́ kéésì láti pè yín kẹ́yìn náà ti sọ̀rọ̀ nípa the emergence of Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Bàbá bó ṣe wá rí yìí sà kí ni Ọlọ́run fi hàn yín? Ǹjẹ́ Ọlọ́run ti ẹ̀ kàn sí yín lórí ohun tí ọmọ Nàìjíríà tó ń là kọjá lọ́wọ́lọ́wọ́ yìí? Ẹ mọ̀ ẹ ò ṣeun olóòtú a ti sọ́mọ̀rọ̀ tẹ́lẹ̀ nígbà tí a sọ̀rọ̀ ní ọdún 2022 ní December wípé àti Tinubu Àtíkù Òbí o pé èyíkéyìí tó bá rí kó wọlé ńbẹ̀ ṣe wípé tí ìjọba yẹn bá wọlé nǹkan 10 naira ń bọ̀ àdí 5 naira pé káwọn èèyàn kí wọ́n kúlà kó lè kọ ẹ̀kọ́ kọlà kàkà kéwì àgbọn ó dẹ̀ a máa túbọ̀ máa lè sí i torí pé kádàrá orílẹ̀-èdè tí ó ń lò lọ́wọ́lọ́wọ́ nìyẹn ọmọ ọ̀dọ̀ lè bá ìpele ìyá àbí nǹkan kó ti aṣọ dá. Kò ní bá pèlè ìyá rẹ̀ nílé kó ṣe aṣọ dá. Ohun tó òkú tó tí Tinubu bá nílẹ̀ ló sì ń tọ̀ lọ́wọ́lọ́wọ́. Ẹ rí i pé nígbà tí a tún sọ nígbà tí ó kù dẹ̀dẹ̀ kan búra tí ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé àwọn ò ní búra fún ilé ẹjọ́ kìíní kan wọ́n ti àwọn máa dá lọ́wọ́ kọ́ kí ni mo sọ fún yín gbà yẹn ẹ bá rántí mo ní wọ́n máa ṣèbúra fún aṣíwájú á sì gba ọ̀pá àṣẹ. Mo ní ṣùgbọ́n tí Olúwa mú mi rí ń gbà yẹn ni pé ilé tó ń bọ̀ wá dé sí tẹ bá rántí ó yẹ kẹ́ ẹ rántí tá a sọ ní ọjọ́ yẹn lọ́hùn. Àgbọ́yé. Ilé náà àgbàrá ti gbẹ lẹ́sẹ̀. Omi àgbàrá yẹn tó wá dágún síbẹ̀. Wọ́n dẹ̀ ti rí àwọn pílà kọ̀ọ̀kan láti máa dá àwọn àgbàrá yẹn dúró ṣùgbọ́n àwọn kan tó ń fà á tu. Pé tí Olúwa ń sọ ń bẹ̀ ní pé nígbà tó fẹ̀mí wà wípé ilé tó ń bà lẹ́sì náà ní Nàìjíríà fi ṣe àsọ̀rọ̀. Ìyẹn ni pé o tí kò bá múra ilé tí àgbàrá bá ti ń gbẹ́ lẹ́sẹ̀ tó ń ṣe àpé ó ṣe tán tó fẹ́ rì nìyẹn tàbí kó dàwó. Bí ìjọba ṣe wà lọ́wọ́lọ́wọ́ ìwọ̀n á kàn máa pò yìí lójú kan ní bí omi ẹ̀kù. Wọn à lè tí ì rí ojútùú sí ọ̀rọ̀ orílẹ̀-èdè. Láàárọ̀ ọ̀gá ń gbà mí ní ká máa fi àdúrà ran Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lọ tó ọmọ ẹni kò ń ṣèdí bẹ̀bẹ̀rẹ̀. Ká filẹ̀ kẹ̀sí di ọmọ ẹlòmíì. Òun ni tá à ń bá yí lọ́wọ́lọ́wọ́ ẹ̀. Mo sọ́ngbà ẹ̀ náà mo ní epo ń bọ̀ wá àwọn dọ́là tún wá sí. Ẹ bá rántí. Nísìnyí ṣé dọ́là wálẹ̀ ni àbó wá sí? About 826 naira. Epo sì a ti lọ sí 1,000 tá a bá múra per litre. Ẹ má lè rò pé gbogbo ń dáhùn yẹn lọ́wọ́lọ́wọ́ a kàn bí sàkámàjẹ gẹ́gẹ́ bá àwọn aláṣàṣì máa ń dání. Tó ohun tó ṣẹlẹ̀ nìyẹn ó dìgbà Ọlọ́run lábẹ́ ó bá yí kádàrá yẹn padà sí dáadáa.
a nídìí ká ṣépè fúnjọba àgbà wọn ṣépè lu Tinubu ẹ ṣépè fún Buhari kẹ ó ń sọ́ngbà ẹ̀rọ mo ní kò sí ìjọba tó ń dé tí kò ní ní àwọn ènìyàn tiẹ̀. bẹ́ẹ̀ ni. àwọn kálukú wa ló máa gbàdúrà pé kọ́ lọ́wọ́ kà wá mọ́ àwọn ènìyàn ìjọba tuntun yìí torí pé ní ayé Buhari àwọn èèyàn fẹ́ẹ́ gbé pò sí ẹ̀dánwò pé àwọn bàjẹ́ irú ìjọba àwọn òrìn kìíní kankan nígbà tí Buhari ń lọ àwọn kan sunkún ni pé táwọn bàjẹ́ torí pé láyé Buhari lọ́lọ́run ṣògo fáwọn bí ìjọba kan ṣe ń wọlé bó ṣe ń mú dáadáa tiẹ̀ wá ni wọ́n máa mú àìdá náà wá ọmọ Nàìjíríà náà wà kún fàdúrà ẹni pé mo sọ 2022 yẹn ní December wípé 2023 tó ń bọ̀ nǹkan sì ń bọ̀ wá lé oúnjẹ ogun ọ̀wọ́n kódà ìpànìyàn ò ní dákẹ́ ṣùgbọ́n ẹni tí Ọlọ́run bá fẹ́ á fi àánú làjá méjì sì máa jà ó máa gbé ọ̀pọ̀lọpọ̀ alágbà yín náà wọ́n ẹ̀mí tó ti lọ ní orílẹ̀-èdè ní 2023 ilé wáyà ń wá wàwí asán kódà láìpẹ́ yìí nǹkan bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn ni mo rí ààrẹ wa aṣíwájú Bọ́lá Ahmed Tinubu oríta ibi tí mo ti rí wọn wọ́n jókòó wọ́n wá wọ singlet wọ́n wọ boxer àwọn mẹ́ta olówó wà pẹ̀lú wọn àwọn mẹ́ta ló wà pẹ̀lú wọn wọ́n wá ń ronú ibẹ̀ ni ẹ ti gbé ìran yẹn lọ nígbà kẹ́hìn jókòó sóríta mẹ́ta pé kò yé mi má kò yé so ló yẹ pé ọ̀rọ̀ wọn ní ìdí àdúrà tó bá nífẹ̀ẹ́ wọn tọ́lẹ̀ nífẹ̀ẹ́ orílẹ̀-èdè náà ká fi àdúrà ràn án lọ́wọ́. bàbá ẹni pé ẹ rí ààrẹ orílẹ̀-èdè yìí ní oríta mẹ́ta wọ́n wọ sígílẹ́ẹ̀tì wọ́n wọ bọ́ksà lóríta mẹ́ta tó bá rí báyìí kí ni túmọ̀ àláì kéèyàn wà níbi bí half naked ẹni tó wà ní ìhòòhò náà ni àbí òhò kọ́ nìyẹn ni. àbí ọ̀dà bí kéèyàn wà bíi pé omi fẹ́ tán lẹ́yìn ẹja wípé ibi téèyàn ro ọ̀rọ̀ sí bẹ́ẹ̀ kọ́ ló bá tó ti yẹ pé ibi tí ìdìbò ilé lóró pọ̀rọ̀ yóò rí bẹ́ẹ̀ kọ́ ló máa rí kẹ́ tó ti yẹ bọ́ọ̀rọ̀ ẹ bí ìran ẹ ṣe rí nìyẹn ló jẹ́ pé wọ́n nídìí àdúrà torí pé àti ṣàṣeyọrí wọn ní first tenure yìí á nídìí ọ̀pọ̀lọpọ̀ àdúrà tí gbogbo àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àtẹlẹ́sìn kan àbáláyé. ẹ sọ pé ìkórìtà tí wọ́n wà yẹn wọ́n nílò àdúrà gidigidi. Yes. bàbá bó ṣe wá rí báyìí oríṣiríṣi ni a gbọ́ lásìkò ìdìbò àwọn kan ní òjòrò ni wọ́n ṣe màkàrú ni wọ́n yí ni òbí ló wọlé àtìkù ni kì í ṣe Tinubu wọ́n dọ́gbọ́n sí i ni ṣé kì í ṣe pé bí àìrìn bó ṣe yẹ kí wọ́n rìn àìtọ́ bó ṣe yẹ kí wọ́n tọ́ ni kíní ọ̀hún ò ṣe fẹ́ gúnrégé mọ́gbà tí wọ́n débẹ̀ tán torí wọ́n ní nǹkan tí èèyàn bá fipá wá àbí tí èèyàn bá fi tipátipá jágbà ó lè má padà yẹ̀yàn ń bẹ̀ o ṣé bẹ́ẹ̀ náà ni. ṣe rí ọ̀rọ̀ yẹn a ò lè sọ pàtó lórí yẹn lọ́wọ́lọ́wọ́ yìí ṣùgbọ́n kò sí ewé kan kò ní í já lára igi kí Ọlọ́run ó mọ̀mọ̀ sí ló ti yé kódà kó ṣe Òbí ló bọ́ síbẹ̀ mo sọ fún kó ṣe Tinubu àgbẹ̀ bó ṣe Àtíkù kò lè sí àtọ̀ kankan ní omi pamọ́. kò lè rọgbọ lásìkò yìí. kò lè irọ́ funfun kò lè rọgbọ ó dìgbà tí àkókò Ọlọ́run bá dé gbogbo àná lákòókò fojú rí láfẹ̀tígbọ́ láṣẹ Ọlọ́run gbogbo tó ń ṣẹlẹ̀ sí kò sí ìmọ̀ Ọlọ́run náà wà ń bẹ̀ kò sí ìbò lórílẹ̀‐èdè ayé yìí tí ò ní bóyá bíi kọ́nù kọ́ọ̀kanú àti ẹnìkíní ẹnìkejì ẹnìkẹta ibùdó mọ́kwáńpásó kọ̀sẹ́ tí ò ṣèrú ìbò ibi ń ká ti lágbára ló jura wọn lọ gbogbo ọkọ ni ọwọ́ ọkọ gbogbo ẹgbẹ́ náà kọ́ lọ́wọ́ wọn mọ́ ẹ má jẹ́ kí anybody tàn wá ṣùgbọ́n àwọn náà la mọ̀ àwọn ẹni tí èrò pọ̀ lẹ́yìn a ti sọ fún yín láti ilẹ̀. bẹ́ẹ̀ni. so aṣíwájú náà ló lérò lẹ́yìn
àti sọ fún yín pé ṣùgbọ́n bí ọkọ̀ yẹn fẹ́ forí sọ ni ò tí yé wá ń gbà ẹ́. so ṣó ti wá yé yín bá ṣó ti wá yé yín bá àbí ọkọ̀ yẹn náà bí tó fẹ́ forí sọ́dọ̀ kò tí ì yé náà síbẹ̀. ó náà la bí sọ pé ká fàdúrà rán kí ìjọba yẹn kó má yà gbọ́ yà wọ́n lè ṣe àṣeyọrí. Torí àdúrà àṣeyọrí láwọn bá ń gbà tó yé àdúrà àṣeyọrí láwọn bá ń ká lè máa fi àdúrà àlàáfíà náà ká máa fi ràn wọ́n lọ́wọ́. Ó ti yé òpin ẹni tó bá súnmọ́ náà kó máa ṣe eléyìí kó lè má lè gbà àwọn ẹni tó rí wọn kó gbà tó bá mọ̀ wípé ìjọba yìí tó bá dúró tó bá rẹ̀sẹ̀ walẹ̀ láṣíwájú wà ń bẹ̀ lọ́kàn òun náà kò lè kan gbogbo wa tá. Ababa pọ́n parọ́ tara wa jẹ ló kò sí ìjọba tí ó dé òde ọmọ a máa fọ́nwó lójú títì tí ọmọ afọ́nwó kiri pé ẹ máa hé lójú títì kò sí ìjọba ọ̀hún o. tó máa ṣe irú ẹ̀. ó ń gbàgbọ́ tẹpámọ́sẹ̀ owó ẹ̀ á dẹ̀ múra ṣáàdúrà àti tọrẹ àánú á máa ṣàánú á máa ṣètọrẹ àánú á dẹ̀ máa ṣàdúrà. Lèyàn fi lè ní àṣeyọrí lórí tí bá ń ṣe lórílẹ̀‐èdè kò sí ìjọba tó bọ́ bẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ bí ó ṣe máa pò ìlójú kan bí omi ẹ̀kú nìyẹn kò tí ì ṣe ojútùú tẹ́ bá ń wò lọ́wọ́lọ́wọ́ gbogbo àgbáyé náà ò rọgbọ gbogbo àgbáyé kò rọgbọ àkànṣọ tí wàá ń bínú so template tán bá lẹ̀ òun náà ni wọ́n mọ̀ kódà tí wọ́n bá gbé àrẹ mọ́ ṣàṣàrà sallallahu alaihi wasallam ànábìsá jésù kristi àlè sáà gbé wá sìn bí àdé tí ìríjọba ẹ̀sìn. mírèkù kan ò tí ì lè ṣẹlẹ̀ báyìí. àsìkò ní gbogbo nǹkan lọ́dọ̀ Ọlọ́run àwọn ẹ̀dá la máa ń kánjú ló ti yẹ a máa ń kánjú ju a máa ń sófẹ́ sóògùn kọjá kádàrá. bàbá tí. ẹ bá dẹ̀ sóògùn kọjá kádàrá á dá rẹ̀ lẹ́bi. bàbá wọ́n ní Jésù ń bọ̀ kò ní pẹ́ dé mọ́ tí Jésù bá wá dé lásìkò yìí pẹ̀lú bí Nàìjíríà ṣe rí ǹjẹ́ àti ẹ̀ lè rí ọ̀nà àbáyọ àbí Jésù kan ni ó padà bá túnṣe ní báyìí pẹ̀lú bó ṣe rí. ìgbàgbọ́ àwọn kìrìsìtẹ́nì pé wọ́n ní Jésù ń bọ̀ kò ní pẹ́ dé mọ́. mùsùlùmí náà sọ bẹ́ẹ̀ ó wà ní Kùránì náà. nínú Islam náà àná gbà pé ànábì Ìsá ń padà. aleyhi salatu wa salam bẹ́ẹ̀ ni. aleyhi salam so tí Jésù ọba dé kò ní àṣejọba orílẹ̀-èdè kan. abẹ́mọ̀ àgbọ́yé. òpin ayédè nìyẹn kó jagun àjà ogun ìkẹyìn rẹ̀ kó jà kó bá dàjà àjagun kó ṣẹ́gun lókù káyọ̀ rẹ̀ káyọ̀ wá sókun odijọ́ ọ̀tẹ̀ ìdájọ́ nìyẹn wọn àgbẹ̀ àgẹ́bí àṣà bàbá wọn níbi láì ti fọn fèrè nìyẹn. bàbá ìbásíkò yẹn. bàbá kí ká tó fi eléyìí ṣe ká tó máa fi eléyìí ṣe lọ gẹ́gẹ́ bí onímọ̀ ìròyìn àti ẹni tí Ọlọ́run pè tó ń lò lọ́wọ́lọ́wọ́ bàbá Aṣáájú Bọ́lá Ahmed Tinubu ìjọba fẹ́ máa pín 88,000 naira ìyẹn 8,000 naira fún the poorest of the poor ìyẹn àwọn tálákùúta yányán ní Nàìjíríà owó yìí ojú ò lè fi wò ṣé wọ́n ti irú owó tó lọ́ fẹ́ pín fún bíi mọ̀lẹ́bí méjìlá yìí níbo ìhàwó lẹ́yìn kọ sí gẹ́gẹ́ bí onímọ̀ ìròyìn àti ẹni tọ́lọ́run lò lọ́wọ́lọ́wọ́ nípa iṣẹ́ ìtúnisílẹ̀. olóòtú ká mọ̀ tanra wa jẹ bí ìfi àkókò ṣòfò ni àti ìsọwọ́sígbó atú òwe yẹyẹ ìfàkókò ṣòfò àti ìsọwọ́sígbó atú ìyà òní tó yà àṣàdásíkún ikún ọ̀lọ́ àdánù tó lọ. a lè ní ojútùú kankan sí i ǹjẹ́ ní àti ní àgbékalẹ̀ tá à ń pè ní data demographic data tó fi hàn wípé àwọn ẹni báyìí ò ní wọ́n jẹ́ tálíkà tálákà wa kí ni wọ́n gbé kalẹ̀ láti mọ̀ wọ́n. wọ́n ní ẹgbẹ̀rún lọ́nà méjìlá èèyàn ni ó jẹ àǹfààní ẹ̀ 12 million. ǹjẹ́ ní gbogbo population wa lẹ́kọ̀ọ́ tó ń lọ bí 24 million báyìí ṣé 20% èèyàn tó wà lẹ́kọ̀ọ́ ṣé wọ́n làwọn lu. ìbá èèyàn díẹ̀ ni tá a bá kó yẹn wá sẹ́kọ̀ọ́ gan-an lẹ́kọ̀ọ́ nìkan kò lè tó. àwa ń bèèrè àwọn ọmọ ìyá wa lókè ọya àti ní ìlà ìwọ̀ oòrùn àti láàrin gbùngbùn.
èmi wò bíi pé èèyàn kàn tún fẹ́ dá nǹkan bí wọ́n bá ná 500 billion naira yìí láàrin oṣù kan sí méjì owó ìtìtàn kò ní débì kankan kí ló dé dàbùkù àfọwọ́ yẹn ṣe nǹkan ìgbáyé gbádùn tó máa kan gbogbo ayé ẹgbẹ̀rún mẹ́jọ yẹn gan ọmọ primary school tá a bá fún un tó ná lóṣù kò tó ná owó tá a bá fún ẹni tó dálíkà tó lọ bí iṣẹ́ ní ẹgbẹ̀rún mẹ́jọ yẹn kò lè tó wọ mọ́tò láàrin ọ̀sẹ̀ kan owó yẹn kò ń lọ́dọ̀ tèmi apart from ojú ẹ̀mí ká fọ ojú ara wò ó gẹ́gẹ́ bí oníwádìí oníṣẹ́ ìròyìn àjàgbára tèmi tún jẹ́ owó yẹn ò ṣe pàtàkì lọ́dọ̀ ọmọ Nàìjíríà abábájọ ń tanra wá jẹ lóko. bàbá nọ́mbà yín fáwọn tí. àwọn abábádẹ yìí ń dá tó bẹ́ẹ̀ kọ́ ni ẹ máa pín abábájọ ń tanra wá jẹ lóko ìtọ́kàn kọ́ nìyẹn. bàbá. ọ̀rọ̀ bí ebi àti ó ṣe kú òǹlù bóyá àwọn àgbẹ̀ ní àwọn fòun yẹn ràn lọ́wọ́ kí á pín gbogbo nǹkan oko tí á kárí tí wọ́n máa ṣí bọ́dà yẹn ojútò wa táwọn èèyàn bá wọlé tí wọ́n máa kó nǹkan tó tẹnu jẹ bí wọlé lè pé ara máa tu àwọn èèyàn owó epo ìlérí epo tí wọ́n gbé bó ṣe wọ́n nǹkan mú wálẹ̀ a ló tu àwọn èèyàn ju ká fún àwọn èèyàn ní 8,000 lọ ṣé mẹ̀kúnnù nìkan lórí máa ta lórí ọ̀rọ̀ owó epo ẹgbẹ́ mẹ̀kúnnù nìkan ní wá 80,000 tó fẹ́ fún àìmọye ẹlòmíì tẹ́ pé ó lọ́nì sí kò lè gbé mọ́tò jáde orí àìlera epo ibi tó ń fẹ́ gbé mọ́tò lọ àkàkùdé lọ́ máa jẹ́ fóun tó ń bá repo sí ẹlòmíì fẹsẹ̀ rìn díẹ̀ agbọ́kadà díẹ̀ ẹnìkan wá kọ́ mo kàkan lé ni wọ́n sọ pé epo wa gan ló sì ń ló rọjú jù ní orílẹ̀-èdè Nàìjíríà ní gbogbo West Africa pátá akara tẹ 1,200 wá kìíní kankan 1,000 mọ tẹ bá wà ń ṣepo à ń wá epo náà àwọn ará tó ń fa àwọn epo náà pé kí àwọn tún máa jìyà ọmọ ẹlẹ́ran ní àgbọ̀dọ̀ tún máa jẹ gúngún ọmọ aláṣọ ní àgbọ̀dọ̀ tún máa làkísà tó ọmọ onílé ní àpẹẹrẹ ká máa sun búkà ojútùú rẹ ká wá sí lójútùú tí ó ṣe mẹ̀kúnnù láǹfààní tí ó sọ lówó náà láǹfààní bẹ́ẹ̀ bá kọ́ dójú ìjọ ibà bẹ́ẹ̀ gbàjọba gbogbo nǹkan ní ó sọ pé òun ṣe bí mo sọ fún ìgbà yẹn dẹ́ wá wọ́n á rọ pé dọ́là ó di 200 mú ní gbogbo ẹ̀ lórí irọ́ ni òfé gé ni ó dìgbà tó bá débẹ̀ ká tó mọ bí bẹ́ẹ̀kọ́ ṣe máa sojú mú wọn tàbí kò ní sojú mú wọn ṣùgbọ́n báwo ṣe máa sọ ìmọ̀ràn náà láàmú gbà wọn á dẹ̀ máa fàdúrà ràn wọn lọ́wọ́ káyé má dẹ̀ máa fẹnu sátá wọn ìgbà tó wà ń jọba ká máa fàdúrà ràn wọn lọ́wọ́ ni bẹ́ẹ̀ ṣe pẹ̀lú wọn kò ló ṣe dáa ẹlòmíì gan ti jẹun képe bẹ́ẹ̀ ṣe pẹ̀lú wọn làwọn ń jẹ ní ẹyọ ẹ̀yin lè pè tó ń bá kí láǹfà àbùrọ̀mọ́ ṣe pè kódà tá a bá ríran tí ò dáa a gbọ́dọ̀ bẹ Ọlọ́run kó bá a tún ṣe ni ìdí nìyẹn irú wa òun sùn àwa náà ojoojúmọ́ là ń ṣàdúrà fún ìjọba Ọlọ́run bá gbé kábíire Ọlọ́run bá jẹ́ kán lè ẹrù tí ó wò jẹun lọ Ọlọ́run jẹ́ kán lè gbé ètò tí ó sára láǹfààní Ọlọ́run jẹ́ ká máa dáwọ́lé ni ọmọ Nàìjíríà àní láti sọ̀rọ̀ ìtinú mo ti sọ kínní kan síwájú pé kò sí bí ìjọba kan ṣe le tó á láwọn èèyàn tiẹ̀ yóò sọ̀rọ̀ nínú ìjọba yẹn òun kó gbàdúrà pé nínú ìjọba tó dòde òun náà rí tó ń ṣe níjọba Buhari àwọn mi ò ralẹ̀ rí ìgbẹ̀gbà yẹn náà ralẹ̀ tí wọ́n kọ́lé o àtòrí ìkànsì kan lọ́lọ́run àgbọ̀dábí ó lè pàgbàdà kó tún mú gbà mí dé ìwọ ọlọ́mọ ọbẹ̀ ọlọ́wọ́ kúlì sàmánì náà bá àgbà ní ẹ gbọ́dọ̀ bá wọn búgbà ẹ bá ti búgbà àrẹ́gbọ̀n sa ó ní ń bú ọlọ́run ìwọ ọlọ́gbọ̀n pé ìgbà tó dé jẹ́ kí tèmi náà dánú ẹ̀ bí wọ́n sọ símẹ́ǹtì di 1,000 naira padà ní ti Dangote sọ di 1,000 naira ẹni tí ò ní kọ́lé o. bàbá. bọ́dẹ̀ di 10,000 per bag ẹni tí wọ́n kọ́lé alájà mẹ́fà akọ. bàbá. bá a ṣe dá láti ayé nílùú ò ti dáa ni ò ti sówó lóde àwọn ká sì ń gbé dáadáa ṣe ń bẹ̀ ó lè jẹ́ Tinubu ní ìsìnlẹ̀ ẹlòmíì ọ̀rọ̀ amọ́tò ẹlòmíì ọgbà ẹni ọ̀jẹ̀ físà lóyìnbó asáàrin owó bí nǹkan mìíràn ṣe ń ṣẹlẹ̀ ń sìn ọmọ ẹlòmíì lówó táwọn èèyàn fún ó ti lé ní 30 million nísìn nínú ìjọba yìí náà ni ọmọ kan ní sì ń fèsì ẹjọ́ lọ́wọ́lọ́wọ́ sìn ó yí èsì dánwò ẹ̀ àbí ẹni ọmọ kádẹ̀ ti yọrí òkè tí wọ́n tún fún un náà bílé ayé ó sì máa lọ náà nìyẹn n tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì
bàbá nọ́mbà yín ẹ jẹ́ ká máa lọ́lé wa nọ́mbà yín sà nọ́mbà yín fáwọn tí wọ́n nílò counseling àti ètò ẹ̀bẹ̀ àdúrà nọ́mbà yín. Ká tó máa lọ tó bá bínú oṣù tó ń bọ̀ ní òpin ọdún kan tí a ti jókòó ti ṣe yìí a tún sọ àwọn míì ọmọ Nàìjíríà àti gbogbo àṣeyọrí tọ́lọ́ ti fún wa ṣe bí arábìnrin kan nílùú òyìnbó àárí ọdún 8 tó ti wà nílé ọkọ rẹ̀ kò gbọ́pá kò gbọ́po láṣẹ Ọlọ́run ọba àpàdé ní oṣù kẹsàn-án ọdún tó lọ ó ti di ọlọ́mọ báyìí. Allahu Akbar. So àti rẹ̀ tí kò rọ́kọ náà ọmọ 37 years 38 years tí wọ́n ti ń jọ ẹ̀pọ̀ ṣe èmi àwọn kánú wọn ṣe wedding ní December tó ń wáyé bẹ́ẹ̀ tọ́lọ́ndẹ̀ ń fọwọ́ sí àwọn àṣeyọrí yẹn lọ́pọ̀ lóríṣiríṣi tọ́lọ́n gbọ́ wá sí àwákọ́ Ọlọ́run wàlá haúlá wàlá kùwátà ilá bílà kò sí ọgbọ́n kan agbára bí kò sí agbára Ọlọ́run bíbélì bí Paul gbìn tí àpólò ń bomi sí tí yóò bá sí ojú Ọlọ́run wọn kàn ṣe lásán ni àṣẹ Ọlọ́run ni nígbà Ọlọ́run sọ pé òun ló ń pè wá Ọlọ́run tó ń fẹ́ ló ń yàn ẹni tó ń yàn dẹ̀ ló ń ṣe lógo ìdí nìyẹn táwọn náà ní òkè nígbàgbé oníwà tí wí ẹlẹ́yìn ti wí fún babaláwo sọ àfáà sọ wòlíì sọ pé ọ̀nà wà rè làwọn náà fi jókòó tí àwa gbọ́dọ̀ kó tálẹ̀ǹtì Ọlọ́run fún wa mọ́lẹ̀ ìdí nìyẹn tó ń tá a bá ń lórí orílẹ̀-èdè náà ká máa sọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan báyìí Ọlọ́run má jẹ́ ká sì sọ ẹ̀ náà mọ́ àṣẹ Ọlọ́run ẹni tó wá fẹ́ bá wa sọ̀rọ̀ kó bá a sọ lórí ìkànnì 07068720656 07068720656 ìgbọ́n bá fẹ́ bá a sọ̀rọ̀ lórí WhatsApp kó bá a sọ lórí WhatsApp 09028046368 09028046368 ẹ ṣé àdúrà ó gbà o. àmì ó dàbọ̀.